Àṣírí Àdó Atọ́nà. Dr. Ọmọ-Ọ̀dọ̀ Àgbà TV. Don't forget to like and comment. Subscribe to this channel. Subscribe, please. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Laboru laboye. Hallelujah o. Èèyàn mẹ́rin náà ni Dr. Ọmọ-Ọ̀dọ̀ Àgbà. Mo kí ẹ̀yin àgbàlagbà Elédùmarè ọba kò ní fi ọ̀pọ̀ kan wá sílẹ̀. Mojúbà àkọ́dá, mojúbà àṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà ẹ̀yin àgbààgbà, ẹ̀yin tẹ́ di ilé ayé mú. Ẹ̀yin ènìyàn mi, mo kí yín lónìí o. Mo kí yín, mo kí yín, mo gẹ̀ yín. Ẹ̀yin ènìyàn bá yín mú àṣírí ńlá kan wá ní òní. Àṣírí ńlá kan mo bá yín mú wá ní òní. Àṣírí tí ó máa ṣe yín ní àǹfààní púpọ̀ tí a mọ̀ sí ògùn àdó atọ́nà. Àṣírí àdó atọ́nà tó dájú. Àṣírí àdó atọ́nà tó dá mi lójú dáadáa. Ẹ̀yin tẹ́ bá yẹ ṣe darapọ̀ mọ́ YouTube channel yìí tó jẹ́ pé gbà àkọ́kọ́ tẹ́ ò darapọ̀ mọ́ wa ní. Ẹ̀yin náà subscribe sórí YouTube channel yìí. Kẹ́lẹ́ tàbá ti fiṣẹ́ sílẹ̀ lẹ̀. Ẹ̀yin náà lè mọ̀ wò, ẹ̀yin náà lè mọ̀ gbọ́. Bẹ́ẹ̀ sì ni ẹ máa láìkì, ẹ sì máa fi ẹ̀mí ìmoore hàn lábẹ́ kọ̀mẹ́ǹtì tí àǹfààní ẹ̀ wá tó bá wà fún yín. Mo kí ẹ̀yin àgbàlagbà o. Ẹ̀yin ènìyàn mi, kí ló dé tí àdó fi dá kéèyàn ní àdó atọ́nà? Àdó atọ́nà dà. Bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan oríṣiríṣi ni àwọn èèyàn fi máa ń yẹ nǹkan wò. Ẹlòmíràn ó lè jẹ́ pé ẹ̀rìndínlógún ni ó fi ń yẹ nǹkan wò. Tẹ́jú tá a mọ̀ sí ifá tẹ́kùn ìlànà ló fi ń yẹ nǹkan wò. Ẹlòmíràn ó lè jẹ́ wípé báíbù elédìdí, báíbù ní títí báíbù, àdó atọ́nà ní báíbù ló jẹ́ pé làlómi fi ń yẹ nǹkan wò. Ó sì lè jẹ́ wípé ẹlòmíràn ó ń lo arínà ni. Ẹlòmíràn ó sì lè jẹ́ wípé ó ń lo atọ́nà oní kí náà ń porúkọ ẹ̀ náà, oní ẹni olẹ́ni àbí ká pè ní alápẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àdó atọ́nà tí mo bá yín mú wá lónìí, inú àdó la máa ń ṣeun sí. Àdó atọ́nà ni. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó jẹ́ wípé ibi tí ò yẹ kó lọ ó ti lọ. Ṣùgbọ́n béèyàn bá ní atọ́nà nílé kéèyàn tó gbéra láàárọ̀ pé èyí ó bèrè lọ́wọ́ atọ́nà pé ibi tí ń lọ yìí ṣé kí n lọ àbí kí n má lọ. Ohun tí mo fẹ́ mísínẹ́ẹ̀tì tí mo fẹ́ ṣe yìí ṣé kí n ṣe àbí kí n má ṣe. Ṣé obìnrin tí mo fẹ́ fẹ́ yìí ṣé kí n fẹ́ àbí kí n má fẹ́. Ṣé iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí ṣé kí n ṣe àbí kí n má ṣe. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyàn lè mọ bèrè lọ́wọ́ àdó atọ́nà, bẹ́ẹ̀ sì ni àdó atọ́nà òótọ́ ni ó mú fún yàn, kò lè mú irọ́ fún yàn. Bẹ́ẹ̀ ni. Kò sẹ́ni tí ò lè ní àdó atọ́nà nílé. Ẹnì kan ni kéèyàn jẹ́ oníṣègùn àbí kó jẹ́ babaláwo àbí kó jẹ́ àlùfáà ni kéèyàn tó ní àdó atọ́nà nílé. Ìwọ tó àlùfáà, tó babaláwo, ìwọ tó jẹ́ oníṣègùn kankan, o lè ní àdó atọ́nà nílé tí wọn náà á ṣe, tí wọn náà lè máa fi wádìí ọ̀rọ̀ ayé rẹ. Dandan ni kọ́ ẹ̀sẹ̀ wọn lọ sọ́dọ̀ ẹni fá, wọn náà máa lo àdó atọ́nà láti máa fi béèrè ọ̀rọ̀ ayé rẹ, á sì máa dán ọ lóhùn. Ìdí nìyẹn tí Yorùbá yẹn ènìyàn mi mú iṣẹ́ àdó atọ́nà yìí wá, láti lè jẹ́ kí á jẹ àǹfààní ẹ̀ ká sì lè tètè rí ọ̀nà lọ nínú ayé. Ẹ bá mi mú bẹ́rù yín kalẹ̀, kẹ́ bá mi gbọ́ èròjà iṣẹ́ yìí àti bẹ́ẹ̀ sì máa ṣe. Mi ò sì ní yọ nǹkan kan kúrò níbẹ̀, bó bá ṣe jẹ́ náà ni màá ṣe sọ. Kí lẹ bá mi wá, ẹ lọ bá mi wá àdó ìjàmọ̀ kan. Àdó ìjàmọ̀ ìkan. Ẹ bá mi wá orí ejò mọ̀nàmọ́ná ẹyọ kan tó ní àṣẹ lẹ́nu. Ẹ bá mi wá orí ahùn tá mọ̀ sí alábàáhùn kan. Ìyẹ̀pẹ̀ òkun díẹ̀, ìyẹ̀pẹ̀ ọ̀sà díẹ̀ àti kódẹ̀ kan pẹ̀lú ewé àlùpàídà òòjọ́ tí ò lújú. Pẹ̀lú igi àkókò kékeré kan, igi àkókò kékeré kan. Báwo ni ẹ̀yin ènìyàn mi ṣe máa ṣe iṣẹ́ yìí? Ẹ lu àdó yìí, ẹ lú lórí. Ẹ má fi atẹ́gùn síbẹ̀ o. Ẹ gbọ́dọ̀ fi ẹnu fi atẹ́gùn síbẹ̀ rárá. Ẹ wá lọ gbogbo àwọn nǹkan tí mo sọ wọ̀nyí pátápátá yàtọ̀ sí igi àkókò àti ìkódẹ, yàtọ̀ sí
ẹ lo àwọn èròjà yòókù pátápátá ẹ lọ papọ̀ dáadáa ẹ wá rọ gbogbo pátápátá sínú àdó ìjàmọ̀ tí ò ní ṣẹ́kù ẹyọ kan ẹ ò rọ síbẹ̀ tẹ́ bá ti wá rọ síbẹ̀ ẹ ò wá mú ìkódẹ̀ yìí ẹ ò fi síbi ẹ̀gbẹ́ igi àkókò yìí ẹ ò fi dí àdó náà ní ẹnu tẹ́ bá fẹ́ lo iṣẹ́ yìí ẹ jẹ́ ká ta sanwó fọkalẹ̀ ẹ jẹ́ ká gbé sílẹ̀ lẹ̀ ẹ jẹ́ ká wá sọ wípé ẹ gbọ́ mi dáadáa o ẹ jẹ́ ká sọ wípé àdó mi àdó àdó mi àdó àdó mi àdó àdó mi àdó bí àwọn bá mí bí àwọn bá mí àmìkà ìdí rẹ̀ bí àwọn bá mí àmìkà ìdí rẹ̀ bí àwọn bá mí àmìkà ìdí rẹ̀ àlùpàdà kó pa ọ́ dà àmọ́ jẹ́mi ní kíákíá àlùpàdà kó ẹ̀ sọ́lẹ̀ mẹ́ta ẹ wà ní pé tó bá jẹ́ pé báyìí ní báyìí ìwọ àdó yìí kó gbéra dìde ńlẹ̀ mọ́ tó bá jẹ́ pé rárá báyìí kọ́ ni kó má gbéra dìde ńlẹ̀ mo fi àṣẹ Elédùmarè ọbẹ̀ Elédùmarè búra fún yín nǹkan náà tó bá jẹ́ lótìtọ́ ni nǹkan náà bẹ̀rẹ̀ sí ní dìde àdó náà gbéra dìde ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan náà lọ orí ìjókòó náà ló wà iṣẹ́ tí mo fi kalẹ̀ yìí mi ò yọ kọ́kọ́ kúrò níbẹ̀ o mi ò fi kún mi ò sì yọ kúrò bó ṣe jẹ́ náà ni mo ṣe sọ fún yín ẹ lọ bá mi ṣe yìí ènìyàn mi subscribe sí YouTube channel ẹ kó like ẹ tó bá fẹ́ kó jẹ fún ẹ tó bá fẹ́ kó ṣiṣẹ́ fún ẹ like channel yìí kó sì comment tó bá fẹ́ kó jẹ fún ọ mo ń lọ mo tún padà bọ̀ o èèyàn máa ń nà ní Dr. Mo Odo Agba ó dìgbà.